gbogbo olórí kọ̀ọ̀kan abẹ́ni tó wà nípò àṣẹ kọ̀ọ̀kan nínú federal Nàìjíríà yìí èyí tó dáa jù tí wọ́n bá ṣòfin tó dáa wọ́n ní pé kí wọ́n tún constitution ṣe tí wọ́n bá tún constitution ṣe kí wọ́n bá ní gbogbo ẹni tó bá ti ní kí wọ́n gbà lọ́yẹ̀ kan sọ di tìjọba tó bá ti lè hold the post kan tó ní kán sì gbà lọ́wọ́ ẹ̀ kan sọ di tìjọba torí wípé ó máa yẹ QP láìbìrì tàwọn ti skúlù rẹ ó máa do tìjọba. bẹ́ẹ̀ èyí tó fi wà ń bẹ̀ ní mójútó tìjọba ẹ ṣe kó dáa àmọ́ ọ̀dà private tiẹ̀ lẹ̀ ó ń pa tìjọba ó ń pa èyí tí gbogbo wa tó ní ó pánù ní wípé kò gbọ́dọ̀ hù. ó ń jápánu ilé àpapọ̀ nù ní òfin lọ bó tiẹ̀ ó ń yọ blọ́ọ̀kù bẹ̀ òfin kọ́ tiẹ̀ ìtumọ̀ ẹnu ni kì í ṣe ó dìgbà téèyàn bá ń jápánu tó ń ṣe òun ni àwọn kan ní pé ó yẹ kémi náà nílé kéwú kí n dálẹ̀ torí ọmọ mi ní kí ló kan ọmọ tèmi pẹ̀lú iṣẹ́ tèmi ọlọ́run ní tóun fẹ́ rán òun in tó ṣe mi in tó fi ṣe kò ń gẹ́ tèmi kò ń ṣe kò ń gẹ́ kì í ṣe dandan kó ṣe kò ń gẹ́ tiẹ̀ tẹ́mi bá dálẹ̀ ni ṣé mi ò ní mójútó tèmi tí n bá mójútó tèmi ibi yìí máa tú ni ó di kọ́mọ kankan mọ́mọ́ kí ni eléyìí ẹ mú lọ lékè ẹ mú lọ sọ́hun clash of interest ni wọ́n ń perú ẹ̀ torí interest kò sẹ́ni tí wọ́n gbọ́kọ́ fún tí ò ní kọ́kọ́ ró sọ́dọ̀ ààrẹ tí n bá ṣe yẹn mò ń da iṣẹ́ tí bàbá tó bí mi mò ń bàjẹ́ nù ni ìyẹn ò sínú pé mo rí nǹkan ṣe tí n bá ń lọ ṣe kan kò mí ní pé ìyẹn ló wá fi hàn pé mo ṣẹ̀ṣẹ̀ wáyé àìmọye àfa wáyé tí ò kọ́ yẹn kíw kò sí ní kó má já àfa rẹ̀ àìmọye àfa tí wọ́n ń pè ní ìmáàmù tí kò ṣáájú òrùn rí imam Ghazali ó ní mọ́ṣáláṣí ni àbó níbi tó ti ń kírun fún wọn kì í ṣe ìmáàmù jẹ́ ní mọ́ṣáláṣí kò ní kankan ìmọ̀ ni wọ́n fi ń pè ní ìmáàmù ọlọ́mọ kéwú nìkan bẹ́ẹ̀ ẹ máa rí ìmáàmù kínní ìmáàmù gbá ìmáàmù àwo ìmáàmù Saudi láwọn àìmọ̀ wọn ni kì í ṣe pé wọ́n ní mọ́ṣáláṣí tí wọ́n fi ń pè wọ́n ní ìmáàmù ìmọ̀ ipò mímọ̀ ni wọ́n fi ń pè wọ́n ní ìmáàmù sọ̀rọ̀ dìgbà tí n bá ní mọ́ṣáláṣí tí n bá lọ kọ́ mọ́ṣáláṣí kí n tó á jẹ́ èèyàn bí kọ́lọ̀ ń tó rí pé mo rí nǹkan ṣe láyé èyí ò ní iṣẹ́ téèyàn bá ti torí bá ní bẹ̀rẹ̀ nǹkan àníyàn tọ́lọ́ nǹkan ló fi ń ṣe é mọ̀ ẹ́ pé káwọn èèyàn lè sọ pé mo rí nǹkan ṣe láyé wàkọ́ di kíílà náà bá ti sọ bẹ́ẹ̀ o sì gbẹ̀san rẹ̀ nù ni kì í ṣe pé nítorí kí bàbá lè rí kán lè rí pé ó ṣe kínní ló ṣe bẹ̀rẹ̀ lè kí ó rárá kì í ṣe torí ẹ̀. gbogbo olórí kọ̀ọ̀kan abẹ́ni tó wà nípò àṣẹ kọ̀ọ̀kan nínú federal Nàìjíríà yìí èyí tó dáa jù tí wọ́n bá ṣòfin tó dáa wọ́n ní pé kí wọ́n tún constitution ṣe tí wọ́n bá tún constitution ṣe kí wọ́n bá ní gbogbo ẹni tó bá ti ní kí wọ́n gbà lọ́yẹ̀ kan sọ di tìjọba tó bá ti lè hold the post kan tó ní kán sì gbà lọ́wọ́ ẹ̀ kan sọ di tìjọba torí wípé ó máa yẹ QP láìbìrì tàwọn ti skúlù rẹ ó máa do tìjọba.